Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ̀gbọ́n kókó inú ìròyìn náà. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ló ti sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ti fojú àwọn orílẹ̀-èdè kankan mọ́ra nípasẹ̀ owó bílíọ̀nù. Àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe ìlérí láti máa ṣe ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ará ìlú nípa ti àwọn ìdàgbàsókè àwọn àkànṣe iṣẹ́ kan. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè lábẹ́ ìṣèjọba ológun Gowon ló ti sọ ìdí pàtàkì tí òun ṣe ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ẹni làbò ìlú ni wọ́n ti ṣe àwárí ibùdó ìfọpo ayédèrú ní orílẹ̀-èdè Nàìjíríà. Àgbẹ̀ kan ni ó ti na olè kan pa dé ojú ikú látàrí bó ṣe jà á lólè àwọn ìpè ọkọ rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ẹni tí ó jẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò Tyson Fury ló ti sọ di mímọ̀ wípé Anthony Joshua àti akẹgbẹ́ rẹ̀ Daniel Dubois ni wọ́n ní àwọn idán kan lọ́wọ́ ju òun lọ. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Jàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ẹni tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ni ó ti sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti fa ojú àwọn orílẹ̀-èdè kan tí wọ́n wà lábẹ́ BRICS mọ́ra ní oṣù kẹfà ọdún 2024 nípa ti àwọn owó kan tí wọ́n fi wá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀ èyí tí rẹ̀ ń jẹ́ bílíọ̀nù kan ó lé mẹ́tàdínlọ́gbọ̀n ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ pé owó yìí ló gòkè sí èyí tí ó mú àkọsílẹ̀ ti ọdún 2023 wá. Lásìkò yìí àwọn orílẹ̀-èdè tí wọ́n wà lábẹ́ àjọ BRICS yìí náà ní Brazil, Russia, India, China, South Africa pẹ̀lú àwọn ṣẹ̀ṣẹ̀dé nínú àjọ náà bíi Iran, Egypt, Ethiopia àti United Arab Emirates. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ẹni tó sọ̀rọ̀ yìí níbi ètò kan tó jẹ́ ti ẹgbẹ́ àwọn ilé ìfowópamọ́ China àti ilẹ̀ adúláwọ̀ ní ìlú Àbújá. Ẹni tó ṣojú igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, igbákejì ààrẹ ìyẹn ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí gbogbo àwọn iṣẹ́ òde, Dókítà Aliyu Madibo, òun ló yọ̀nà bí àwọn nǹkan wọ̀nyí ṣe ti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn orílẹ̀-èdè wọ̀nyí lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ó wá sọ di mímọ̀ sí ìwájú wípé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ará bíi láti wí pé àwọn nǹkan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìdàgbàsókè lórílẹ̀-èdè Nàìjíríà. Kashim Shettima ló wá sọ di mímọ̀ wípé eléyìí ni yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú láti rí pé àwọn ṣe àtìlẹ́yìn fún àwọn ìdàgbàsókè kan láti ẹsẹ̀ kúkú. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá fún àwọn ọmọ ológun lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ fìdíhẹ́ Olúfẹ́mi Olúyèdè ló ti fi dá àwọn ènìyàn lójú ní pé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò máa fi ara jìn pé ṣe ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ará ìlú ní ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà ti orílẹ̀-èdè Nàìjíríà láti máa bu omi rin ìdàgbàsókè àwọn àkànṣe iṣẹ́ kan àti àwọn apá ibi tí wọ́n bá ti nílò ìrànlọ́wọ́. Olúyèdè ẹni tí ó sọ eléyìí di mímọ̀ lọ́jọ́rú àná lásìkò tó lọ ṣe aṣọ lójú eégún ètò ìlera kan ní ìlú
olúgbó ní agbègbè kan ní ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ló ti ṣàlàyé wípé àwọn ṣe ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ yìí láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ará ìlú àti àwọn èèyàn tí ó jẹ́ àgbà ọmọ ológun gẹ́gẹ́ bí ọ̀nà tí àwọn lè fi ṣe ìrànlọ́wọ́ fún wọn lásìkò yìí. Olúyèdè ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn ọmọ ológun ọ̀gágun Bàbá Umaru Yahaya ń ṣojú fún níbi àkànṣe iṣẹ́ náà ni ó sọ di mímọ̀ pé àwọn yóò máa fi ara jìn àti pé àfojúsùn àwọn ni láti máa ṣe ìgbìyànjú fún àwọn ohun tí ará ìlú bá nílò. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè lábẹ́ ìṣèjọba ọmọ ológun lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì Yakubu Gowon ló ti ṣe àlàyé ìdí pàtàkì tí òun ṣe léwájú ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ 12 ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí ó wà ní ipò olórí. Gowon ẹni tí ó sọ di mímọ̀ pé irú eléyìí ló wáyé láti mú ọ̀rọ̀ ìbẹ̀rùbojo àti àwọn nǹkan mìíràn wálẹ̀ ní àwọn apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà àti pé láti dẹ́kun àwọn ohun tó ní ṣe pẹ̀lú bí àwọn àríwá yóò ṣe máa gàba lé àwọn ìpínlẹ̀ mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó mẹ́nubà ọ̀rọ̀ yìí lásìkò tí àwọn èèyàn kan ṣe àbẹ̀wò sí ilé rẹ̀ ní ìlú Àbújá. Ó sọ di mímọ̀ fún àwọn ará bíi láti àríwá ní pé kí wọ́n gbìyànjú láti fi ẹnu kò sí ojú kan láti mú orílẹ̀-èdè Nàìjíríà lọ sí iwájú. Ó wá sọ di mímọ̀ lákòótán ní pé òun gbàgbọ́ pé ojúṣe wa ni láti rí pé ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ òtítọ́. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè tí wọ́n tún jẹ́ ẹ̀ṣọ́ ààbò ẹni láàbò ìlú NSCDC ni wọ́n ti ṣe àwárí àwọn ibùdó ìfọpo rìfẹ́nẹ́rì tó jẹ́ ayédèrú ní àwọn apá ibìkan ní Isiala ìjọba ìbílẹ̀ Ugwuagbo ní ìpínlẹ̀ Abia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ fún àjọ náà ẹ̀ka ti ìpínlẹ̀ Abia ìyẹn Doreen Udogu ló sọ ọ́ di mímọ̀ wípé àwọn ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn tí àwọn ṣe ìwọ́de sí àwọn ará bíi lẹ́yìn tí àwọn fi múlẹ̀ tí àwọn sì ṣe iṣẹ́ ìwádìí láti mọ ibi tí wọ́n wà. Ó wá sọ ọ́ di mímọ̀ fún àwọn oníròyìn lánàá nípa ohun tí ó wáyé yìí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ọ́ di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ni ó ṣì ń lọ lọ́wọ́ láti rí ọwọ́ tó gbogbo àwọn èèyàn tó kù tí wọ́n ti júbà ehoro tí wọ́n mọ̀ sí iṣẹ́ náà. Ó wá sọ ọ́ di mímọ̀ nípa ti ibùdó ìfọpo ayédèrú náà ní pé lásìkò tí àwọn ṣe ìkọlù síbẹ̀ àwọn rí ọwọ́ tó àwọn afurasí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jọ ń lọ́wọ́ sí ìpèsè epo rọ̀bì ayédèrú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ pé àjọ NSCDC kò ní tẹ́tí dúró láti máa gbógun ti irúfẹ́ ìwà báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Àgbẹ̀ aroko bọ́dúndé kan ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti na arákùnrin kan tó jẹ́ olè pa ẹni tí ó jẹ́ olè. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi agbègbè kan tí wọ́n pè ní Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. Wọ́n sọ di mímọ̀ wípé afurasí náà ló jẹ́ olè èyí tí àgbẹ̀ náà ti ń dẹ ọdẹ rẹ̀ fún ọjọ́ pípẹ́ ní agbègbè kan tí wọ́n pè ní Maitel ní ìlú Ọ̀rẹ́. Wọ́n ní àgbẹ̀ yìí ni ó rí ọwọ́ tó arákùnrin yìí kó tó nà án tó dá àpá sí lára kó tó di wípé wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni arákùnrin olè yìí wà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ wá ẹni tí ń ṣe àgbẹ̀ náà lẹ́nu wò. Ó sọ di mímọ̀ sí iwájú wípé ó ti pẹ́ tí òun ti ń dákẹ́ tí òun rí àwọn ohun bíi kàyéfì nínú oko rẹ̀ tí òun sì mọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n wá sí òkun láti wá máa kó èrè oko òun. Ó wá sọ di mímọ̀ sí iwájú ní pé arákùnrin tí ọwọ́ bà ni òun ti rí nígbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú oko rẹ̀ tí ó wá jí nǹkan rẹ̀ wá. Adékòkè ni ó wá na olè yìí dé ojú ikú níbi tí ó ti na èèyàn kan dé ọ̀run àrèmábọ̀ àti ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run.
lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá abẹ̀ṣẹ́kù bí òjò Tyson Fury ló ti ṣe àpèjúwe Anthony Joshua àti Daniel Dubois gẹ́gẹ́ bí àwọn oníjà abẹ̀ṣẹ́kù bí òjò tí wọ́n ní àwọn ìjà kan ní ọwọ́. Bákan náà ló fi èròǹgbà ìfọ̀kànbalẹ̀ hàn wípé àwọn abẹ̀ṣẹ́kù bí òjò yìí ni wọ́n sì ń léwájú fún nípa ti ìjà kan èyí tí òun lọ́jà kojú ẹni tí ń ṣe abẹ̀ṣẹ́kù bí òjò Alexander Usyk ní oṣù kejìlá ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ tèmi wọ̀n pé òun àti Alexander Usyk ni wọn yóò máa fi igagbága láti jà fún bàjẹ́ ìjà kan tí wọ́n pè ní heavyweight title ní ìlú Riyadh nínú oṣù kejìlá tí a wà yìí. Ó wá sọ tèmi wọ̀n pé òun fẹ́ lọ síbi ìjà náà láti rí pé òun jáwé olúborí àti wípé òun kì í ṣeré jù lásìkò yìí torí ìjà náà ló wà ní ọkàn òun. Ó ní ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń sọ di mímọ̀ fún òun wípé kí òun lọ sí pápá ìjà kí òun lọ ṣẹ́gun Alexander Usyk. Òun sọ di mímọ̀ fún òun pé kò ṣe bẹ́ẹ̀ rọrùn fún òun láti ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó rọrùn ní àwọn bíi Joshua àti Daniel Dubois wọn bá ti ṣe ju òun lọ. Bí o ti mọ̀ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ló ti sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ti fojú àwọn orílẹ̀-èdè kankan mọ́ra nípa ti owó tíye rẹ̀ jẹ́ bílíọ̀nù náírà dọ́là. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ní wọ́n ti sọ di mímọ̀ pé àwọn yóò máa tẹ̀síwájú láti máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú nípa ti ìdàgbàsókè àwọn àkànṣe iṣẹ́ kankan. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ olórí orílẹ̀-èdè Yakubu Gowon ló ti sọ ìdí pàtàkì tí òun ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ 12. Àjọ ẹ̀ṣọ́ ààbò ẹni làbò ìlú NSCDC ni wọ́n ti ṣe àwárí ibùdó ìfọpo ayédèrú ní ìpínlẹ̀ Abia. Àgbẹ̀ kan ni ó ti na àwọn olè kan dé ojú ikú àti ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run látàrí pé wọ́n wá jà lólè àwọn èrè oko rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá Anthony Joshua ní ẹnìkan tí ń ṣe Alexander Tyson Fury ti mẹ́nubà wípé wọ́n ní ọwọ́ idán ju òun lọ. Bí o ti mọ̀ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV káwọn tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní kànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, a wá láwọn máa ṣe nǹkan lè ṣe wá ọ. Ire o, èdè kàlùtì. Audio Jungle.